ayé ṣamálámálá mo máa bójú ọ̀run òkùnkùn lójú wọlé ẹ̀mọ́ ní bẹ̀rẹ̀ kíní dé sí Yorùbá o ọmọ aláyé kíní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí wa ní òkè òkun, mo kí wa ní ìsàlẹ̀ ọ̀sà. Ọmọdé eléyìí mo kí yín, àgbàánú eléyìí mo kí yín. Mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin, gbogbo ẹ̀yin ìyáálé eléyìí gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin màjèṣí mo kí yín, bóò ni ẹ kú àtàárọ̀. Yáyẹ wa kò ní yẹlẹ̀ fún gbogbo wa o, á dára fún wa. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ rí nílé ayé dúkìá tọ́lọ́run ọba dá fún wa tó ní àmì ìṣàgbéjì ara ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa fojú fò dá. Ohun tá a fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa yìí ó wà fún ìtọ́jú àrùn ara fọ́kùnrin àti fóbìnrin. Ẹ gbọ́, ẹ wo èso yìí, ẹ wo àwòrán rẹ̀, à ń pè ní pándọ̀rọ̀. Pándọ̀rọ̀ lórúkọ rẹ̀ jẹ́. Kí ló wúlò fún? Àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó lóríṣiríṣi ọ̀nà. Ẹjá dá alákọ̀ọ́ lórí rẹ̀ lọ́nà méjì. Bọ̀dá tó ti jòróró tó rorò ìjọ gbádùn ìyàwó. Ìyàwó tó ti jẹjẹkújẹ tàbí ti lo oògùn kóògùn tí òjò tètè lóyún ẹ súnmọ́ bí. Ẹlòmíì ti wọlé ọkọ nísàn Ọlọ́run lọ́mọ iye ọdún. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn lẹ́lòmíì gbé lórí ni òjì ọmọ àgbo olóògùn làgbo. Oògùn làgbo lóòótọ́, ìwòsàn sí ni. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ní ká bọ́ pápá ká jáwé Ọlọ́run káwọ gbòógì Ọlọ́run, ẹlòmíì lè ní ẹbọ ni. Tó omi òjò Ọlọ́run tí wọ́n ń sọ̀kalẹ̀ ńkọ́ tó ń mu òun ti jẹ́. Ewédú Ọlọ́run tó ń fi ń jẹ̀bà ńkọ́, iṣu Ọlọ́run tó ń gún níyàn jẹ ńkọ́. Ẹ̀sìn lẹ́lòmíì gbé lórí tọ́jọ́ fi lọ́mọ lọ́wọ́. Níbi ká mú dúkìá Ọlọ́run yìí ká fi tọ́jú ara ẹni lọ́nà tọ́tọ́, òun la fẹ́ ṣe àlàyé fúnra wa o. Pándọ̀rọ̀ ó wúlò gan ni. Ìwọ̀n àmì kọtẹ́yìn pè nílùú yín o, ṣùgbọ́n pándọ̀rọ̀ làwa pè ní ìlú tiwa nílùú Ṣẹ̀yìn. Báwo là á ṣe lò ó? Màmá eléyìí ẹ wá nǹkan fìdílé, baálé eléyìí ẹ wá nǹkan fìdílé, gbogbo ẹ̀yin ará àdúgbò ẹ wá nǹkan fìdílé. Kí ni wọ́n ń wí? Eléyìí èsì kí ni wọ́n ń wí o? Àìwá amọ́fẹ́tò yìí bá dọ́dọ̀ rẹ má de mọ́lé. Ọlọ́run ò ní dèrè rẹ mọ́lé o, Ọlọ́run yóò fi rẹ̀ lé ọ lọ́wọ́ ni. Ìwọ náà máa pín. Gbogbo ẹni tí wọn náà bá fi ṣe sàárà tó pín dọ́dọ̀ rẹ̀ yóò ṣàdúrà fún ọ. Ọlọ́run ọba yóò pín ire ayọ̀ ẹnì kọ̀ọ̀kan, yóò pín ire lọ́wọ́. Tó bá ti wá fẹ́ bẹ́ẹ̀, ìwọ náà máa pín ohun tọ́ ètò yìí, ìwọ náà máa pín fún gbogbo èèyàn. Ó yẹ máa bá mi ká lọ. Yorùbá sọra wọn ní bọ́ọ̀lù báráyé gbá. Bàbá wọn àjọṣe wọn tó bá àtúntà yẹ. Ẹ̀yà tí ó ti ṣe tẹ́lẹ̀ ni wọ́n tó lù. Àwọn tí a lè fẹ́ jáde sí ẹni àdéhùn Yorùbá jọba òsì ẹ̀rẹ́ tẹ́lẹ̀ wọn bọ̀ wọ́n lọ́wọ́. Bí àgùntàn tí a bọ̀ rẹ̀ púpọ̀ nípa ilẹ̀ ọkùnrin.
wọ́n ní Yorùbá ronú wò ó, Yorùbá ẹ ronú wò ó, èyí tí Yorùbá ò fi ṣera wọn lóore ìṣubú ara wọn ni wọ́n máa wá o. Ẹ jẹ́ ká ronú lórí gbogbo ohun tá à ń ṣe. Òyìnbó náà máa bínú ara wọn ṣùgbọ́n ó yàtọ̀. Kí Yorùbá yìí burúkú jù, wọ́n bá rọ́mọ tó fẹ́ gàǹdìlé kan wọ́n wọ wálẹ̀. Bí ìyàwó bá fẹ́ ga tọkọ lọ, tọkọ bá jọkọ burúkú yóò fàyàwó ẹ̀ lẹ̀. Ẹ rí nǹkan lórílẹ̀-èdè bẹ́lòmíì bá gbégbá ààrẹ wọn ní sóhun ló yẹ kó tọ́ sí, ǹjẹ́ bàbá tiẹ̀ ló yẹ ó tọ́ sí? Ẹnìkan náà ní ṣáájú lára àyókù ń gbá tẹ̀lé lẹ́yìn. Ẹ jẹ́ ká máa ran ara wa lọ́wọ́. Pàǹdọ̀rọ̀ yìí báwo ló ṣe wúlò fún obìnrin tí ń ṣe àwárí ọmọ? Ẹ wá gbọ́. Wọ́n pe àrùn kan ní ìju. Àwọn ará Faransé wọn a máa pè ní fibro. Ní Nàìjíríà wọn a máa pè ní fibroid. Léyìí tí ò tí ì dàgbà. Ẹ gbọ́, ẹ má máa dúró de kó dìgbà tí ńgbà tí nkúkú ní fibro ìlè kò sí ohun tó jẹ pọ̀ mọ́ mi. Àwọn nǹkan báyìí èèyàn máa ní nílé tí èèyàn máa lò ó fáǹfààní ara ẹni. Mú gègé rẹ̀ kọ́ lẹ̀ o. Ẹ lọ wá Pàǹdọ̀rọ̀ yìí. Ẹ̀bẹ̀ kéékèèké ó di inú odó. Kí lẹ wí? Ẹ ti dà á sínú odó. Èso aworoso ẹ lè ra agolo mílíkì méjì, agolo lẹ́píìkì làwọn ará Kútọ̀nù ń pe mílíkì. Ẹ ra agolo méjì, ẹ rí lọ́jà àtọ́pá tàbí kẹ́ ẹ lo àjàrà. Ẹ dà á sí nínú odó. Ẹ ti dà á sí. Ẹ̀yẹ̀ máa ká mi ká lọ. Oríkì báyìí burú títí kó gbogbo ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o. Ẹ jẹ́ ká kó Olódùmarè àkọ́bá tó wáyé. Láyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ mú pé ọ́ o. Ilẹ̀ ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹ rí. Aláàbò òkú ó lẹ́rìí ní káde. Ọba àgbẹ̀dá bí ẹni kéde ọba dárò balẹ̀ àjọ yìí. Ẹ ti gún dáadáa. Ẹlẹ́yìn ti kún. Egbò ìpẹta tútù yóò wà ńbẹ̀. Ẹ gbọ́, egbò ìpẹta tútù yóò wà ńbẹ̀. Èso bọ̀ọ̀nì yóò wà ńbẹ̀. Ọyẹ ẹ̀sà akọ́gbẹ. Ẹ lọ́ kókó náà tó sa akọ́gbẹ ẹ lọ́. Inú ẹni máa gbóná ni. Inú ẹni máa kùn ni. Oyún ò tètè dúró sára ni. Ẹ jẹ́ kí àwọn sisi wa ẹ jẹ́ wọ́n máa lò ó. Tọ́ba wà lẹ́yìn nǹkan oṣù inú a máa rún ni. Nǹkan oṣù rẹ̀ a máa dúdú ni a máa yọ̀ ni. Ẹ jẹ́ wọ́n máa lò ó. Èmi ọmọ yín náà ni mò ń sọ̀rọ̀ Olúkúmọ̀nà ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Eléyìí jẹ́ Rẹ̀mílẹ́kún. Ìyẹn máa ja sára kò dìgbà tí nǹkan bá ṣe ni ká tó wá oògùn sílé. Eléyìí tẹ́yìn obìnrin bá ń lò ó kò ní jẹ́ kẹ́ ẹ ní èmi làrùn fibro ni àrùn kan kátikàti nínú ara kò ní dúró yóò máa pè wálẹ̀ ni. Ẹ bá mi wí pé ó dé ní. Ọ̀dọ̀ ayé obìnrin náà ní tó ń bọ̀ o, mo fẹ́ júwe ti fibro gangan fún yín. Ẹ máa tẹ̀lé. Ìdípa ìkàlẹ́nu mọ́. Ẹ̀ka orúkọjá ìgbélé. Ọmọ tó bá mú ojú Olódùmarè ọba ṣe gbámú lọ́wọ́ àyè jẹjẹ. Ẹni bá dalẹ̀ abalẹ̀ ẹ̀dọ̀ kékeré o. Tí ẹ bá mú èso yìí tá à ń pè ní Pàǹdọ̀rọ̀ yìí, ẹ gé ẹ lọ wá apẹ titun tàbí ìkòkò ẹ gé sínú ẹ̀kọ́ pọ̀.
ẹ lọ wá kánbílálà ẹ kó sí, ẹ lọ wá ọsàn òrombó ẹ gé ẹ má fún omi rẹ̀. kódà tẹ ẹ bá tún wá rí ọsàn òrombó ọsàn wẹ́wẹ́ tí wọ́n ti fún omi òrombó inú rẹ̀ kúò àálòun náà ẹ kó sí. ọṣẹ dúdú ìbá àjẹsẹ Ghana lẹ́rí ìbá kọ́sà tìjọ́ ọṣẹ dúdú ẹ̀rùn sí ẹ̀jẹ̀ ọ̀pọ̀ kánbílálà ẹ̀dá sí. ọ̀rọ̀ abẹ̀bẹ̀ ọ̀rọ̀ agogo ẹ kó sí. ẹ gbọ́ ọ̀rọ̀ abẹ̀bẹ̀ tàbí ọ̀rọ̀ agogo èyí yòówù ẹ̀ bá rí nu méjèèjì ẹ̀jẹ̀ àkọ́pọ̀ ẹ kó sí. ẹ wàá tọ́jú ẹnu òpìyè ẹgáhùn náà kọ́pọ̀ ẹ kó sí. kílẹ̀ wí ẹ ti ṣe bẹ́ẹ̀. ẹ wàá wá ata ìjọsìn yọ̀fẹ́ tó agolo lẹ́pìkì mẹ́ta agolo mílíkì mẹ́ta ní jẹ́bẹ̀ o ẹ dà sí. èso aworoso ní agolo mílíkì mẹ́ta ẹ dà sí. kílẹ̀ wí ẹ ti ṣe bẹ́ẹ̀ tán ọyọ dorí agbada. téèyàn bá fẹ́ jó iṣẹ́ yìí àájò lálẹ́ kílẹ̀ ò tó mọ́ tàbí kéèyàn lọ sí pápá níbi tí ilé ọ̀pọ̀ ń bẹ tàbí lóko kí ló dé pé èyí ó rí bẹ́ẹ̀ torí pé a máa fín mú yóò máa fín ọkàn àwọn èèyàn tá a bá ń jó torí pé kí ni ata wẹ́wẹ́ tó wà ń bẹ yóò jẹ́ kó máa fín àwọn èèyàn ní ẹ̀mí. ẹ̀mọ̀ pẹ́lú mi máa ń ní ikọ́ asthma kó máa lọ kó ba tá a bá wá jó iṣẹ́ yìí tán kó tó di pé ń parí rẹ̀ torí àwọn tí máa ń gé fídíò kí wọ́n má rí gé. orúkọ mi ní Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀ tàbí kẹ́ ẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp. nọ́mbà Nàìjíríà ẹ̀jẹ̀ nǹkan fún yín ẹ mú gègé yín. bàbá wa tó lè ṣe òótọ́ bọ́lá máa wọ̀ ẹ́. Láre o kàbí máa ẹ̀ẹ́dá wá. Àwa gbọ́ ilẹ̀ ìfẹ́ o. Tí a bá ti ṣe báyìí, nọ́mbà wo lẹ lè fi bá wa sọ̀rọ̀? Bóyá fún ìtọ́jú àrùn ara ni, àbí lórí àwọn ètò tá a ti yọ̀ǹda pé ẹ bá wa mójútó tá a fi bá yín sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò WhatsApp group nọ́mbà tẹ́ fi darapọ̀ ní +234 80 32 98 3298 +234 80 32 98 3298 àkọ́kọ́ nù +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kan sí +234 80 890 38658 +234 80 890 38658 ọyọkùtì nọ́mbà kùtọ̀nù +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kejì +229 54 65 1929 adára fún wa kò ní dà lẹ́mọ̀ wa lọ́wọ́. Tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi dìrẹ́tì tí ọba ti lọ ẹ pe WhatsApp ẹ̀ tàbí tẹ́ bá fẹ́ pè mí dàrẹ́tì ẹ tún pe nọ́mbà Àkútọ́nù ọgbọ́dọ̀ wọlé ni. Tẹ́ bá pe nọ́mbà ló méjèèjì tí ọba lọ ẹ̀yẹn pè mí lórí WhatsApp yọ wọlé. Ẹ gbọ́ mi ẹ jó tán tẹ́ bá jó tán ẹ dà á sínú ọsàn wẹ́wẹ́
tẹ́ bá ti dà sínú ọ̀sẹ̀ wẹ́wẹ́ ẹjọ́ jẹ́ bí ọ̀sẹ̀ wẹ́wẹ́ ike 5 litre àwọn ará Faransé a máa pè é ní 5 litre ẹ dà sínú ẹ̀ ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ láàrin bí ijọ́ méjì ẹni náà máa bù ní síbí bíi mẹ́rin sínú ògì gbígbóná kó fi tẹ́lẹ̀ ẹ̀kùn láàárọ̀ kùtùkùtù tó bá ti di lálẹ́ kó tún já sára bẹ́ẹ̀ tó bá lò ní ẹ̀ẹ̀mẹrin láàrin ọ̀sẹ̀ kan kó fi ilẹ̀ kó wá dáa dúró de ìgbà tí ó bá ṣe nǹkan oṣù ìgbà tí bá ń ṣe nǹkan oṣù yìí òun ni kó máa lò ó dáadáa tó Ọlọ́run má pọ̀dé àmọ̀ sí dà wá tó bẹ̀rẹ̀ bá ní àrùn fibro tàbí ó bá ní blockage ẹni kó máa lò ó yóò ràn lọ́wọ́ Ọlọ́run lọ́ba àwòsàn Ọlọ́run lọ́ba alágbára ẹni kó máa lò ó yóò ràn lọ́wọ́ ìyẹn náà bẹ́ẹ̀ ó kú ẹ̀yin ọkùnrin ṣe kásùn lọ bọ̀dá tó ní irinṣẹ́ tí ó lè fi ṣiṣẹ́ bọ̀dá tó ní irinṣẹ́ tó yẹ pé ẹjọ́ ni ó máa rò kò lè dáyàwó ẹ̀ lóyún ìyàwó máa fọwọ́ ta kú bàbá ara mọ́ òtútù yìí pọ̀ òjò ní rọ̀ yìí ṣiṣẹ́ tó yẹ kó ṣe ẹjọ́ ni ó máa rò ìgbà yẹn ni ó máa béèrè pé ńgbà wọn ni wọ́n múwèé náà nápà wá ìgbà wọn làwọn olómi gé náà omi ìgbà wọn ni wọ́n gbá bọ́ọ̀lù kínní kan wòtòwòtò ni bọ̀dá dáyàwó ẹ̀ lóhùn kí ni ó fi hàn jẹ́ kó máa dáyàwó ẹ̀ lóhùn dáadáa bọ̀dá tó ti dòróró tí irinṣẹ́ rẹ̀ lè ṣiṣẹ́ mọ́ ọyẹ máa bá kálọ̀ kí lẹ lè fi jọkọ lọ́dọ̀ ìyàwó yín kí lẹ fi ní máa rojọ́ lọ́dọ̀ ìyàwó yín òun la fẹ́ kọ́ra wa tọ́jẹ́ pé tí wọn náà bá hẹ́ ìyàwó rẹ̀ yóò dúpẹ́ fún ọ ni òun gan máa sọ pé bàbá ara mọ́ mọ̀lẹ́ tí wàá kan irú kinní yìí ìwọ gan fi dá lóhùn yìí pé ìwọ wà lórí dáwò fúnra ara rẹ̀ má jẹ́ kí ẹnìkan gbé ọ mọ́ra ìwọ gan ṣe fúnra ara rẹ̀ ǹjẹ́ gbọ́ báyìí ọyẹ màá bá mi ká lọ. Ẹjùbọ̀nà kò ṣe fẹ́ ire ooo ẹjùbọ̀nà kò ṣe fẹ́ ire kò má jẹ́ ó ṣe o kò má jẹ́ ó yẹ ẹjùbọ̀nà. Kò ségèrè ṣe o alárẹ̀ àtọ̀. Oògùn ọmọ òsì oògùn àrùn lọ́wọ́ àfi àwọn ètò yìí sílẹ̀ torí kẹ́ lè wádọ̀ wa Rẹ̀mílẹ́kún ni gbogbo inú ilé tí iṣẹ́ yìí bá wọ̀ tẹ́ pin kárí ẹni wọ́n bá lòótọ́ ba alára mọ́ àdúrà ní òsè kò ní yé náwó mẹ́rin wá má gbò wá mọ́ ẹ̀pin kọ́ kárí àṣírí kan bẹ́ńlẹ̀ tá a fílẹ̀ iṣẹ́ ìrọ̀rọ̀ gẹ̀dẹ̀ part 1 ẹ lọ́ọ́ gbọ́ àwọn olè tí ń jigé o wọ́n ń jigé o má ronú pé o lè dọ́lọ́mọ láyé ta ló sọ fún ọ pé o lè dọ́lọ́mọ ìwọ ni kó tọ́jú ara rẹ ẹni tó jẹun tí ò mú mi sí tó alátápá òun lórí ẹ mọ̀ pé òun lọ́ fọwọ́ rẹ̀ fà á àwọn dúkìá ọlọ́run lélẹ́yìí dúkìá ọlọ́run ni tọ́jọ́ pé tọ́ ọ bá lò ó ẹnìkan ò béèrè ẹran lọ́wọ́ rẹ àlùjọ̀nnú kan ò ní lé ọ kiri ọwọ́ ẹ̀rọ ni bá a ṣe jẹun tí máa dán lára tára ẹ ní ọ yàtọ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn olú àjò gidi tẹ́yọ́ bá ara ẹni mu tẹ́ pé gbogbo nǹkan téèyàn fẹ́ lọ́ọ̀kan ní ọ̀bọ̀ sí òun rèé o ẹ̀sẹ̀ sọ́wọ́ àìdúró dègbà tọmọ bá níjẹ̀dí tàbí tọ́ bá jẹ́ ìkọ̀sùn lọ ẹ̀sẹ̀ sílẹ̀ ẹ̀yìn òbí ẹ̀ máa bù láwọn ọmọ yín lọ́wọ́ àwọn ọmọ yín tó bá dé láti Paris ẹ̀ bù fún wọn èyí ó dé láti Gabon ẹ̀ bù fún wọn èyí ó dé láti Abidjan ẹ̀ bù fún wọn jẹ̀díjẹ̀dí ni wọ́n ń jẹ́ ń dòun jẹ inú agolo bẹ́ẹ̀ ni mo sọ fún yín òróró ọ̀pọ̀ òróró ni wọ́n máa fi ṣe ń jẹ ìní ìjọjú á máa dùn wọ́n ìní jẹ́ wọ́n ní tọ̀ ṣúgà gbogbo àwọn nǹkan báwọn yìí ẹ fi fún wọn kí wọ́n máa lò ó gbogbo eléyìí kò ní jẹ́ wọ́n máa sanwó tipátipá ní lọ́dọ̀ àwọn alágbèédámọ́ bó là á ṣe wá ṣe bọ̀dá àṣẹ kẹ́sùn lọ. ẹ lọ rẹ́ pàǹdọ̀rọ̀ yìí ẹjọ́ pọ̀ tẹ́ bá ti wá wà ẹ kó jọ sí ẹgbẹ́ kan ẹ wà lọ wá ìyèrè yọ pọ̀ kànáfùrù yọ pọ̀ ǹjẹ́ gbọ́ báyìí ẹranko kan bẹ à ń pè ní ẹṣẹ́ odidi nǹkan ọmọkùnrin rẹ̀ okó ẹṣẹ́ ẹ̀ tọ́jú ẹ̀ okó ẹṣin ẹ̀ tọ́jú ẹ̀ okó òbúkọ ẹ̀ tọ́jú ẹ̀ ẹ̀kọ́ sódó
ẹni wọ́n máa gun egbòogi kan bẹ́ẹ̀ à ń pè ní gbọ̀ngbọ̀n ẹ̀gẹ́ wọ́n máa gun àwa lọ wá ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà dúdú dúdú náà wọ́n kò sí wọ́n gun pọ̀ wọ́n bá ti wá gun ọyẹ sá lóòrùn tẹ́ bá ti wá sá tó bá ti dogun pé ó ti fẹ́ gbẹ ẹ wà lọ́dọ̀ àwọn eléwé ọmọ pé ẹ̀yin fẹ́ ra àsùn òyìnbó tẹ́ bá ti wá ra àsùn òyìnbó yẹn tẹ́ lọ tó kúnná ẹ̀sẹ̀sẹ̀ wàá dà pọ̀ mọ́ tó bá ti kúnná dáadáa ẹ tún lọ obìnrin tí ń ṣàwárí ọmọ pẹ̀lú ọkùnrin tóun ní ò lè ṣe déédéé ẹni obìnrin tí ń ṣàwárí ẹjọ́ máa lò lásìkò tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò tún ilé ọmọ rẹ̀ ṣe ẹ̀rọ ọkùnrin tí ó lè tàtẹ̀ kanlẹ̀ ẹjọ́ máa lò ẹjọ́ máa fún ògì gbígbóná nínú ìpinnu àdúrà ẹ fún wa lọ́kàn bẹ́ẹ̀ abayín lára mu o ẹni tọ́lọ̀ yìí ọ̀bá yé ẹ̀tún gbọ́ dáadáa abayín lára mu ire o ire kàbìtì gbogbo wọ́n tí fídíò yìí bá dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ́ o ẹ máa pín ó dàbọ̀. Ẹ̀jùbọ̀nà àwọ̀ ire o àwọ̀ bó ṣe fẹ́ ire kó má má jẹ́ ó ṣe kó má má jẹ́ ó ṣe o kó má má jẹ́ ó yẹ.